ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí iná mà ti ránṣẹ́ sí ìjọba ààrẹ Bọ́lá Tinubu pé kó má ṣe bẹ̀rù, kó má ṣe fòyà, kó má ṣe wo ohun tí àwọn alágbára àti àwọn ẹ̀yà míì yóò sọ, pé kó tètè ránṣẹ́ o káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn Department of State Service DSS kí wọ́n ránṣẹ́ pé gbajúmọ̀ àáfàá ilẹ̀ haúsá ni tó jẹ́ agbódegbà fún àwọn ajínigbé ìyẹn Sheikh Ahmad Gumi pé kan ránṣẹ́ pé ká fọ̀rọ̀ wá lẹ́nu wò bó bá sì ṣeé ṣe kán tì mọ́lé lórí ìjínigbé tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ haúsá àti káàkiri nàìjíríà báyìí. Òdú ni Sheikh Ahmad Gumi ní orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe àgbàfolóko, bẹ́ẹ̀ sì rèé kì í ṣe iṣẹ́ àáfàá tó ń ṣe ló fi gbajúmọ̀ káàkiri nàìjíríà nítorí jẹ́ kí tẹrú tọlọ́mọ tọmọdé tàgbà tí onílé tàlejò ká fi mọ Sheikh Gumi káàkiri nàìjíríà ẹni bó ṣe jẹ́ agbódegbà fáwọn ajínigbé tó máa ń gbẹnusọ fún wọn tí ó máa ní kíjọba kó má ṣe pa wọ́n tàbí gbé wọn nítorí pé ó yẹ ká máa bá wọn dúnàádúrà ní. Kódà inú igbó tí àwọn ajínigbé ń sá sí tí àwọn ìjọba àtàwọn agbófinró kò mọ̀ gbogbo ẹ̀ ní Gumi mọ̀ o. Kódà ó ti wọnú igbó pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Niger tán ló ń pín owó fún àwọn ajínigbé inú igbó tó tún pín Kùránì fún wọn, èyí tí àwọn agbófinró tí wọn kò mọ ibi táwọn ajínigbé náà ń fara pamọ́ sí. Látìgbà náà ní làwọn èèyàn ti ń pariwo pé irú ẹni tó mọ ibi tí àwọn ajínigbé wà tí wọ́n jọ ń sọ̀rọ̀ tó sì jẹ́ pé wọ́n gbà á gẹ́gẹ́ bí ọ̀gá wọn ló yẹ kíjọba lè mú dáadáa, ó yẹ kó lè ràn wọ́n lọ́wọ́ láti rí gbogbo àwọn ajínigbé tí wọ́n máa ń sọ pé àwọn ò mọ ibi tán jí àwọn èèyàn kó pamọ́ sí wà. Ní báyìí o, lẹ́yìn tí Gumi tó fọ̀rọ̀ síta wípé kí ìjọba Tinubu kó má ṣe ya olórí kunkun, wípé kó jẹ́ ká máa bá àwọn ajínigbé ká máa bá wọn dúnàádúrà ká máa bá wọn ṣèpàdé dípò ká máa kọlù wọn ká máa pa wọ́n, ó ní òun ṣetán láti fara òun sílẹ̀ o láti ṣíwájú àwọn tí Tinubu bá yàn láti máa wọnú igbó káàkiri lọ máa bá àwọn ajínigbé káwọn máa bá wọn sọ̀rọ̀ káwọn sì máa fún wọn lówó tí wọ́n bá nílò, ìyẹn owó tí wọ́n bá béèrè. Nígbà tí Gumi tó sọ̀rọ̀ yìí lọ́pọ̀ àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá iná ti ń sọ̀rọ̀ o ìpè kí Tinubu má bẹ̀rù, àsìkò ti tó káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ránṣẹ́ pé Gumi nítorí ayé àjẹkú tó jẹ lásìkò ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ń ṣe tó ń wù pẹ̀lú àwọn ajínigbé wọn láàyè náà ti kọjá o. Ó ṣeé ṣe olùdá ó lẹ́tọ̀ọ́ báyìí kan ránṣẹ́ pé kó wá wí tẹnu ẹ̀ kán lè máa jọṣepọ̀ tó wà láàrin wọn àti àwọn ajínigbé. Bákan náà ni wọ́n sọ pé àwọn ajìjàǹgbara fómìnira ẹ̀yà àwọn èèyàn olóyè Sunday Adéyẹmọ ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, Nnamdi Kanu àtàwọn míì bẹ́ẹ̀ wọn kò ṣètò eléyìí, wọn kò bá àwọn ajínigbé àtàwọn apààyàn ṣèpàdé tí ìjọba fi ń wá ẹ̀mí wọn tó ń lé wọn kiri tí wọ́n sì ní Gumi tó ń bá àwọn ajínigbé ṣèpàdé tó mọbi tán wà ìlú yẹn fanda kiri tí kò sí ẹnìkankan tó sì ń mú. Ní báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ó ti fún Gumi lésì o nínú ìpàdé ìgbìmọ̀ tó ga jùlọ tí wọ́n ṣe ní ìlú Àbújá lọ́jọ́ 13 oṣù kẹta tá a wà yìí ìyẹn ọjọ́rú tí í ṣe Wednesday ọ̀sẹ̀ yìí ìtàn pè ní Federal Executive Council Meeting. Tinubu mà ti sọ̀rọ̀ nípasẹ̀ agbẹnusọ ìjọba orílẹ̀-èdè yìí tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìròyìn èèyàn ọ̀gbẹ́ni Mohammed Idris ìpè kò sí nǹkan tó jọ ti Gumi sọ o, àwọn kò ní bá àwọn ajínigbé jíròrò tàbí ṣèpàdé tàbí dúnàádúrà, bẹ́ẹ̀ lòun kò ní fi owó kankan òun kò ní fún wọn bí kò ṣe pé òun yóò gbógun tì wọ́n, òun yóò sì rí i pé àwọn gba gbogbo àwọn ọmọ tí wọ́n jí pamọ́ kúrò lákàtà wọn.